Ẹ káàsán, a kí gbogbo wa pátá níbi gbogbo tá a ti ń wò wá. A kí àwọn màmá wa, a kí àwọn bàbá wa, àwọn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin. Mo tún kí yín àárọ̀ yìí tí ń ṣe ọjọ́ Wednesday on the 14th of July 2021. Mo kí gbogbo ẹ̀yin tí ń fi ojú ayọ̀ wò wá níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ẹ ṣé gidigidi gan. A kí yín ẹ kú ọmọ ènìyàn ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni. Ojú òkú ní ti gbogbo wa, a ò sì ní fi ara gbàrúwẹ̀. A ò ní fẹ́ra wa kù pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ìmọ̀ ọ̀tá ò ní kújọ lórí wa. Ẹ ṣé gidigidi gan. A dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn bàbá wa, màmá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa lọ́kùnrin àti lóbìnrin ní Amẹ́ríkà, Canada, Dublin, UK, gbogbo Europe pátápátá, Africa, gbogbo Asia. Mo kí gbogbo yín. Ẹ ṣé gidigidi gan. Lórúkọ Jésù, a ò ní rí wàhálà pẹ̀lú àṣẹ Èdùmàrè. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ń pè mí. Wọ́n á máa béèrè lọ́wọ́ wa pé ṣé Ògún wà ní tòótọ́? Ẹ má jẹ́ kí n purọ́ tàn yín jẹ o. Ẹ sì má jẹ́ kí ayé kó deceive yín. Ògún wà o. Ògún wà. Ògún wà. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó deceive yín. Ògún wà. Bí Ògún ò bá wá jẹ́, á jẹ́ káwọn tí ń tukọ̀ ẹ̀, àwọn ni wọ́n ti gbàbọ̀dé. Àdúrà náà wà. Àdúrà wà o. Bí àdúrà ò bá jẹ́, á jẹ́ pé àwọn tí ń tukọ̀ ẹ̀, wọ́n ti gbàbọ̀dé nìyẹn. Bàbá kan pè mí láàárọ̀ yìí. Ó ní ká lọ gbàdúrà, ká lọ sórí òkè. Ẹ yé deceive ara yín. Títí di àárọ̀ yìí, àwọn èèyàn ṣì wà lórí òkè tó ń gbàdúrà lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí náà ni. Why are you people deceiving yourself? Mi ò ní àdúrà ò gbà o. Àdúrà ń gbà o. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yé eyín wípé bí àdúrà ò bá ti gbà, aláwọn tí ń tukọ̀ ẹ̀ṣẹ̀, wọ́n ti gbàbọ̀dé ni. Nǹkan tẹ́ ẹ ṣe pàdúrà ò gbà nìyẹn. Ògún ń ṣiṣẹ́. Bógún ò bá ti ṣiṣẹ́, àwọn tí ń tukọ̀ Ògún, wọ́n ti gbàbọ̀dé nìyẹn. Mi ò dẹ̀ ní gbà béèyàn kan bá jáde tó sọ pé èṣù òun ló ní Ògún. Mi ò sọ tàwọn tó ń sọ nǹkan mi o. Lẹ́yìn ewé àti egbò. Mi ò tíì kọjá ohun tó wà nínú Bíbélì. Lẹ́yìn ewé àti egbò, ohun tó ń fò lókè, ohun tó ń rìn ní ilẹ̀ ńlẹ̀, àti ohun tó ń wà nínú omi gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ rẹ̀. Ẹ yé jẹ́ ká deceive ara wa mọ́. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe pórí àwọn ènìyàn pé kí la fẹ́ ni pé ó ṣe yín gan tí ẹ fi ń wo wájú tó fi ń dàbẹ́ ni pé ẹ ò rí wájú, gbogbo ẹ̀yin ènìyàn yìí. Ká lọ gbàdúrà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn èèyàn wà lórí òkè. Kí ni fẹ́ lọ ṣe lórí òkè? Kí ló ń ṣe ń bẹ̀? Bí o bá wà nínú yàrá ẹ̀ṣẹ̀, Bíbélì ló sọ, ẹ̀yin òdì Bíbélì lẹ̀yin ń kà.
ọ̀pọ̀lọpọ̀ òdì bíbélì, ọ̀pọ̀lọpọ̀ òdì nǹkan tó gbé dání ní kà kò rí wájú ẹ̀. Nígbà tí Olúwa sọ fún wa pé bá a bá kúnlẹ̀ sí kọ̀rọ̀ yàrá wa, bá a sì gbàdúrà sí òun Ọlọ́run, òun yóò sì gbọ́. Kí ni ó fẹ́ lọ ṣe lórí òkè? Báwọn tó wà lórí òkè tí wọ́n dorí òkè, tí wọ́n ní orí òkè tí wọn ò bá ṣorí òkè wọn dáadáa, ìwọ lè lọ síbẹ̀ lọ gbàdúrà, kò rí bẹ́ẹ̀. Orí òkè gan ò ṣiṣẹ́ mọ́. I am giving you analysis láti 1960. Orí òkè ti wà kó tó 1960. Wọ́n ti ń gbàdúrà lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí. Ìṣòro ojoojúmọ́ ní ìṣòro ń bá Nàìjíríà. Ẹ ń deceive ara yín. Ohun tó jẹ́ ká ṣe ni ká ṣe. What it is needful, it is what we should do. Bẹ́ẹ̀ bá lérò wípé àdúrà ló fẹ́ yanjú ọ̀rọ̀ Nàìjíríà, you are wasting your time. Ẹ ti gbà, Ọlọ́run ti gbọ́, ó sì ti fún yín ní àṣẹ. Ó ní kí ẹ lọ ja ogun. Ogun nìkan ló lè yanjú ọ̀rọ̀ ìlú. Tá a bá wá fẹ́ jagun, ṣebí oníkálùkù àti prepare ara ẹ̀. Àì prepare ara wa, òun ló ń jẹ́ kí èyí máa sọ̀tọ̀, tọ̀hún á sọ̀tọ̀, èyí á sọ̀tọ̀tọ̀, tọ̀hún á sọ̀tọ̀tọ̀, tèyí á sọ̀tọ̀tọ̀. Mi ò ní wá síta báyàn parọ́, mi ò wá sórí Facebook, lórí wherever social media nítorí owó. Mi ò dẹ̀ ní lá ẹnu mi jáde báyìí níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí pé kéèyàn kan dá owó kan fún mi. Ọlọ́run ò ní jẹ́. Kékeré tí mo ní ó tẹ́ mi lọ́rùn. Nítorí owó kọ́ ni mo ṣe wá síbí báyìí. Tó bá jẹ́ nítorí owó ni, màá máa gbowó lọ́wọ́ YouTube. Èèyàn tó ń wo fídíò mi pọ̀ gan. Kì í ṣe nítorí owó. Ẹ̀yin ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó wà lórí YouTube yẹn bóyá wọn kì í gbowó lọ́wọ́ YouTube. Bó bá jẹ́ pé nítorí owó lèmi ṣe wá bí, màá ti tẹ́ ti pẹ́. Ṣùgbọ́n ohun tọ́lọ́run rán mi lèmi bàbá confirm JP wá ń ṣe. Ẹ yé tanra yín. Ẹ yé yí lọ síwájú kẹ́ máa yí lọ sẹ́yìn. Èní kọ́ lẹ tí ń gbàdúrà. Níṣojú àdúrà yìí, òun ní sìmẹ́ǹtì ṣe gòkè débi tó gòkè yìí. Mo ti ra sìmẹ́ǹtì ní 750 naira rí. Nínú ayé tí mo wá yìí, èmi bàbá confirm sì fi owó mi ra sìmẹ́ǹtì at the rate of 750. Stop deceiving yourself. Stop deceiving the world. Step lẹ nílò láti take. Step ni a nílò láti take. Ó ti di méjì. Step lèmi náà nílò láti take. Èmi fúnra mi ti take step. Ìwọ ńkọ́ kí ló ń dúró ṣe? Stop deceiving the world. Pastor ẹ tó ń parọ́ fún ẹ, ó lè gbà ẹ́. That is why you will see him only. Òun ló ń ṣoríire. Òun nìkan ló ń mèkè. Òun nìkan ló wà lókè. Say stop deceiving people. Ẹ yé deceive àwọn èèyàn. Kọ́ ló máa gbàdúrà. Àdúrà òṣìwò. Mi ò kàn fẹ́ interrupt bàbá yẹn láàárọ̀ yìí ni. Gbogbo ohun tó sọ mo kàn gbọ́ mo ní òkè. Àdúrà òṣìwò ni ká lọ máa gbà. Mi ò sọ on other area o. But if it is on the issue of this country, ẹ lọ gbàgbé ẹ. Ọlọ́run kò ní àdúrà kan tó fẹ́ gbọ́ lórí ẹ̀ mọ́. Because ẹ ti gbà, ó ti gbọ́. Ó dẹ̀ ti sọ fún yín pé ogun ni the next thing. Kì í ṣàwa nìkan la ja ogun náà. Kí ló dé tẹ́ ṣe ń purọ́ fúnra yín? UK tó ẹ rí yẹn ó ti ja ogun nígbà kan rí. Germany tó wà òkè ó ti ja ogun nígbà kan rí. France tó wà òkè ó ti ja ogun nígbà kan rí. Japan tó wà òkè wọ́n ti jagun nígbà kan rí. China tó wà òkè wọ́n ti jagun nígbà kan rí. Ogun wo ni Nàìjíríà jà nítorí òmìnira tí wọ́n succeed lórí ẹ̀? Ẹ lọ bèrè lọ́wọ́ ara yín. Èmi ò wá síbí báyìí láti wá tàn ẹnikẹ́ni. Mi ò dẹ̀ ní tàn ẹnikẹ́ni tí Jésù máa fi dé. Ṣùgbọ́n ohun tí Olúwa ń sọ fún mi, òun ni mo wá sọ. I am not a blogger, and I will never be a blogger in my life. I am not an agitator. I am not an agitator, and I will not be agitator. I am a prophet of God. I am a spiritualist.
I run spiritual church and I do spiritual work for people. That is those 4 things define who I am. Òun ló mú mi jáde lójoojúmọ́ tí mo fi ń sọ ọ̀rọ̀ yìí, ohun tó Olúwa fi ń wọ̀n mí ní. Ẹ̀ ń tọ́ra yín ni ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀ ń tọ́ra yín ẹ̀yin ọmọ Nàìjíríà. Tẹ́ ẹ bá lérò pé èèyàn kan ló fẹ́ jáde láti wá bá yín jà ìjà yìí, ẹ̀ ń tọ́ra yín ni o. Gbogbo wa pátá la ní láti jáde láti jà ìjà yìí ká lè bọ́ nínú oko ẹrú. Nítorí pé oko ẹrú la wà yìí, ká wá lè bọ́ nínú oko ẹrú àfi tá a bá jagun. Ẹ yé parọ́ fúnra wa níṣojú ẹ̀mí àwọn pásítọ̀ yín tẹ́ pè ní pásítọ̀ àgbà. Aṣá àmọye tí wọ́n ń ta ìṣó tẹ́lẹ̀, àmọye tí wọ́n ń ta ìṣó nísìn. Èlùbọ́ ọlá fún àmọye tó ń tà tẹ́lẹ̀, a sì mọye tí wọ́n ń tà ń sìn. Ó mà ṣe o. Kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ń tòótọ́, ẹ má jẹ́ kí wọ́n darí ọpọlọ yín wálẹ̀. Ẹ jẹ́ ká make move. Èmi ti ṣetán láti make move. Ṣé ìwọ ti ṣetán láti make move? Mo ti sọ fún ẹ. Àdúrà ń gbà o. Bádúrà ò bá wá gbà, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn tí ń tukọ̀ ẹ̀. Àwọn bíi Adébóyè, àwọn bíi Olúkọ̀yà, àwọn bíi Kúmúyì, àwọn bíi Pastor Chris Oyakilome, Chris Okafor, àwọn bíi Jeremiah tó pe rẹ̀ Ọmọ́tó, àwọn bíi igi ńlá. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn. Tádúrà ò bá gbà, ìdí tádúrà ò ṣe gbà mọ́, wọ́n ti dalẹ̀ àdúrà, wọ́n ti dalẹ̀ àdúrà, wọ́n ti dalẹ̀ Ọlọ́run. Ìdí tó gùn ò ṣe gbà mọ́, tẹ́tẹ́ ogun ò gbà mọ́, táwọn alálẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ni wípé àwọn tí wọ́n ń bọ àwọn alálẹ̀ yìí fúnra wọn, wọ́n ti dàbọ̀dé. Nígbà tí alálẹ̀ máa ní ìgbín lòun fẹ́ gbà nítorí ohun tí wọ́n máa jẹ, wọ́n á ní pé ẹran àgbò lálálẹ̀ fẹ́ gbà. Nígbà tó bá pẹ̀ jẹ ẹran àgbò sórí alálẹ̀, ṣé pé ó ti fún léwọ̀ jẹ nìyẹn. Ìdí tí wọn ò ṣe ṣiṣẹ́ mọ́ nìyẹn. Àwọn nǹkan yìí ń ṣiṣẹ́, ó dájú. Àwọn nǹkan yìí dúró, wọ́n dájú. Má tanra ẹ̀. Gbogbo wọn pátá ni wọ́n ń ṣiṣẹ́. Àwọn tí wọ́n ń tukọ̀ wọn ni wọ́n ti gbà bọ̀dé. Ògùn ń ṣiṣẹ́, ewé ń ṣiṣẹ́, egbò ń ṣiṣẹ́. Àìmọye ẹyẹ tó ń fò lórí òkè tó ń ṣiṣẹ́. Àìmọye ẹranko tó wà lórí ilẹ̀ tí ń ṣiṣẹ́ tọ́lọ́run fún tó fi àṣẹ sí lára. Àìmọye ẹja tó wà nínú ibú tí Ọlọ́run fi àṣẹ sí lára tó sì ń ṣiṣẹ́. Má jẹ́ ká tanra wa. Nàìjíríà yìí ò lè dá mọ́. Bá a bá wa ni a fẹ́ gba òmìnira, ẹ pé mo ń sọ gbogbo ìgbà. I am not mi ò padà sẹ́yìn. I am still at a point. Bá a bá wa ni a fẹ́ gba òmìnira gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, a máa ja ogun. Ogun nìkan la fi lè gba òmìnira. Láì ja ogun, kò sí ọ̀rọ̀. Ta ló wá fẹ́ ja ogun? Àwọn ló kù báyìí. Àwa ready láti ja ogun, but àwọn wo ni wọ́n fẹ́ ja ogun? Ṣé ènìyàn kan lè ja ogun? Jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Ṣé ènìyàn méjì lè ja ogun? Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Ṣé ènìyàn mẹ́ta lè ja ogun? Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa. Ènìyàn kan ò lè ja ogun, ènìyàn méjì ò lè ja ogun, bẹ́ẹ̀ sì ni ènìyàn mẹ́ta ò lè ja ogun. Àwọn tí ń ja ogun, gbogbo ìlú ní ń ja ogun. Àwọn bàbá wa tó ti lọ, tí wọ́n ti kú, wọ́n ti sọ. Wọ́n sọ débi wípé ní ìgbà tí ó bá dojú gógó, tí ìyà mú orí ọmọ Yorùbá dáadáa, ẹ jáde láti jà fúnra yín. Ìyà ò tí ì mú Yorùbá. Ìyà ò tí ì mú orí àwọn ọmọ Yorùbá. Tí ìyà bá mú orí ọmọ Yorùbá dáadáa, à jáde láti jà fúnra wa. Tá a bá sì fẹ́ jà, a mọ ibi tó jẹ́ ká ti kọ́kọ́ jà. Kì í ṣe bí tá a ti ń jà yìí gangan ló jẹ́ ká ti kọ́kọ́ mú ìjà. Ọmọ Yorùbá tó ń gbọ́ mi dáadáa, ọmọ Yorùbá gidi,
wọ́n mọ ibi tó jẹ́ ká ti kọ́kọ́ jà láàrin àwọn èèyàn wa gangan, òun ni ẹ jẹ́ ká ti kọ́kọ́ mú ìjà. Ṣùgbọ́n mo mú ọ̀rọ̀ yẹn mo fi síbì kan, tó bá tó àkókò a mọ ibi tá ń lọ. Ohun tí mo wá bá yín sọ lónìí ni wípé fún gbogbo ẹ̀yin tí ń sọ pé ṣé oògùn ń ṣiṣẹ́, ẹ má jẹ́ kó tàn yín. Wherever tẹ́ ẹ bá ti ń gbọ́ tí wọ́n sọ pé oògùn ò ṣiṣẹ́, ó ń tàn yín ni. Oògùn ń ṣiṣẹ́, oògùn sì wà ní tòótọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè lọ́wọ́ wa pé ṣé àdúrà ò ṣiṣẹ́, àdúrà ń ṣiṣẹ́, àdúrà sì wà ní tòótọ́. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tukọ̀ àwọn méjèèjì, àwọn ni wọ́n ti gba àbọ̀dè nítorí owó. Wọ́n ti gba àbọ̀dè. Owó ló fi bàdúrà jẹ́, owó ni wọ́n fi bá ogun jẹ́. Nítorí owó, nítorí ohun tí wọ́n máa jẹ, wọ́n dalẹ̀ àwọn alálẹ̀, wọ́n dalẹ̀ Ọlọ́run, wọ́n dalẹ̀ àwọn tí Ọlọ́run rán sínú ayé yìí, tí wọ́n ti kọ́kọ́ wá síwájú káwa tó wá, tán fi ń pè wá ní wòlíì. Wọ́n ti dalẹ̀ wọn. Àwa tá a tún wá gangan lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí náà, wọ́n ti dalẹ̀ tiwa náà. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ ara wa. Ohun tí mo máa sọ náà ni wípé kò sóhun tá a fẹ́ ṣe, kò sọ́nà tá a fẹ́ gbà. Ẹni tó ní ká lọ máa gbàdúrà, mo ní láti tètè reply ẹ̀ dáadáa wípé àti 1960 la ti ń gbàdúrà. Ṣùgbọ́n nǹkan ò dáa, nǹkan worst ni. Even before 1960 ni wọ́n ti ń gbàdúrà. Nǹkan ò dáa, nǹkan worst. Ojoojúmọ́ ló ń lé sí. Nǹkan ò fi ojoojúmọ́ rọ̀ rárá Nàìjíríà. Ojoojúmọ́ ló ń lé sí. Wọ́n dẹ̀ ń gbàdúrà nínú chọ́ọ̀chì. Àwọn tó ń gbà lórí òkè ń gbàdúrà. Ṣé ìdí tẹ́ ṣe ní láti rorí yín nìyẹn, yín tẹ́ ń pè wá àdúrà ká lọ sórí, kí ni wọ́n fẹ́ lọ ṣe lórí òkè? Kí ló ń ṣe ń bẹ̀ láti 1960? Ṣé tí Ọlọ́run wíwo ni wò ká nínú Bíbélì ni? Ṣé tí Ọlọ́run wíwo láti gbọ́ àdúrà wa ni? Etí Olúwa ò wúwo. On the issue of Nigeria, òun ló ṣe ń gbàdúrà lé lórí. Ó kàn fake time life yín ni. Ẹ ń fake àwọn èèyàn. Kò sí nǹkan kan tàdúrà lè ṣe Nàìjíríà. Tó o bá mọ̀ pé ń tòótọ́ a fẹ́ gba òmìnira, ogun la máa jà. I don't talk in any other aspect. O lè gbàdúrà lórí other aspect, Ọlọ́run ń gbọ́. But issue of Nigeria lọ gbàgbé ẹ̀, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Tó o bá dẹ̀ ṣe ń dúró pé gbogbo irọ́ táwọn pásítọ̀ ń pa fún ẹ, ogun ìdílé bàbá ẹ, ogun ìdílé yẹ, jẹ́ kí n sọ fún ẹ, ìwọ tó wà lókè òkun gan, tó ò tí ì ṣàṣeyọrí, ogun Nàìjíríà ló tiẹ̀ débẹ̀. Tó bá pẹ̀lú ìdání, kí ló fẹ́ lọ ṣe lókè òkun? Ṣé bí Nàìjíríà làwa wà yìí, a kúrò ń bẹ̀. Tó bá pé Nàìjíríà yìí dání, kí la fẹ́ lọ ṣe lókè òkun? Mi ò sọ pé ìdí tó ṣe lọ síbẹ̀ ò dáa o, ṣùgbọ́n Nàìjíríà ò dáa ló jẹ́ kó lọ síbẹ̀. Bó bá dá gbogbo wa la máa wà nílé, ta ló fẹ́ rọ́mọ ẹ̀, ta ló fẹ́ máa rí ìyá ẹ̀ lójoojúmọ́, ta ló fẹ́ máa rí bàbá wọn lójoojúmọ́, ta ló fẹ́ máa ráwọn èèyàn ẹ̀ lójoojúmọ́? Kò possible. Ilé dẹ́kẹ̀rẹ́, òun là bọ̀ sí mi kó. Ìdí tá a ṣe ń jáde lójoojúmọ́ ni ohun tá a tún rí lè nìyẹn. Àdúrà kọ́. Let us do what is needful. Tó bá wù ẹ́ lọ sórí òkè Akíkẹ́mi, tó bá wù yín ẹ lọ sórí òkè Ìkòyí, tó bá wù yín ẹ lọ sórí òkè Àbàrímù, ẹ ń tọ́ra yín ni. Títí bí mo sì ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ yìí, àwọn èèyàn sì wà ń bẹ̀ tí wọ́n sì ń gbàdúrà. Mi ò wá rí ibi tí wọ́n orí òkè, mi ò tí ì rí orí òkè kan nílùú Nàìjíríà yìí tí wọ́n máa kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àdúrà tí wọn ò ní kọ́kọ́ gbàdúrà fún Nàìjíríà. Látijọ́ tí wọ́n ti wá ń gbàdúrà yìí fún Nàìjíríà, Nàìjíríà ò san o. Téèyàn kan sọ wípé ká lọ máa dúpẹ́ lórí ìjọba Nàìjíríà. Ṣé a ò rí bí South Africa ṣe ń lùtì kiri? Ọ̀dẹ̀ ni ẹ́. Àkókò tó tí mo fẹ́ dẹ́ ẹ lóhùn ni. O ní South Africa ń lùtì kiri. Ṣé South Africa dá tó Nàìjíríà? I am telling you, 1,000,000 times South Africa it is better than Nigeria. These people are protesting. Ìdí tó ṣe ń protest ni pé the former president wọn tó lọ wọ́n in prison ni lọ ṣe ń protest. Wọ́n dẹ̀ ń protest to the extent wọ́n tó lọ ń loot. Kò dẹ̀ sí ọlọ́pàá tó pa èèyàn kankan nínú wọn.
kò lè pé South Africa ó bẹ́tà Nàìjíríà. View ẹ ọ̀pọ̀lọpọ̀ yín tó tẹ máa ń jalè tẹ máa ń fi ọ̀rọ̀ yín tẹ fẹ́ fi máa rọ́ọ̀bù àwọn èèyàn ó dẹ̀ pé kẹ́ ẹ tó gbé ọ̀rọ̀ yín kalẹ̀ kì í mọ̀. South Africa, it is 1 million better than Nigeria in everything, in light, in road, in everything. The government of South Africa won't certify àwọn ọmọ South Africa fúnra wọn gan. They satisfy them. Àwọn ọmọ South Africa sì mọ right wọn. Wọ́n fẹ́ máa fi South Africa máa fi wé Nigeria. Wọ́n fẹ́ máa fi sọ pé Nigeria dá South Africa because we don't loot, we don't go to kálọ̀ loot ní àwọn ibi tí wọ́n kó ẹrù sí. No, Nigeria is not better than South Africa, and you that you are listening to me, you know that South Africa is far better 1 million than Nigeria. Because ohun tí wọ́n bá sọ táwọn ọmọ wọn bá sọ ní ìjọba wọn gbọ́, ìyẹn ti tó láyé ọ̀tọ̀ ká fi qualify wọn. Ṣùgbọ́n ohun táwa ń sọ bí ìjọba wa ò gbọ́, ní tí wọ́n bá gbọ́ ni ìyà yóò ní máa pọ̀ tó yìí. Kọ́mọ mu omi lásán ó ti níye tó ti ń ta pure water sí, minerals ó níye tí wọ́n ń tà sí, ilé tí wọ́n àwọn èèyàn avoid àti gbé ilé mọ́, abẹ́ bíríìjì ni wọ́n ń gbé kiri. Mi ò wá ta láti wá sọ tèmi o. I am here to speak for the people tí jẹ́ wípé wọ́n ò lè jáde láti sọ̀rọ̀. Ìwọ tó o dẹ̀ lè jáde tó o lè sọ̀rọ̀ tó o bá tún sọ tọgbọ́n orí màá tún sọ tiẹ̀ náà. Èmi tó o bá ṣe dáadáa màá wá màá lọ ṣe dáadáa. Tó o bá dẹ̀ ṣe dáadáa màá tọ́ Ọlọ́run bá ní kí n wá sọ màá jáde màá wá sọ pé àlọ́ ò ṣe dáadáa. Nàìjíríà kò sí hope kankan fún ẹ mọ́ ju pé ká break lọ. Tá a bá break ni ẹ̀yin ọmọ Yorùbá tó máa mọ̀ pé ẹni right, nítorí pé àwọn èèyàn wa tó wà nílùú èyìnbó tó wà ní gbogbo ìlú èyìnbó pátá they have bigger thing fún wa láti invest sí Nàìjíríà yìí. Wọ́n fẹ́ gbé gbogbo àwọn nǹkan tí wọ́n ti rí as experience ní òkè òkun yẹn wọ́n fẹ́ gbé wá sí Nàìjíríà láti lè jẹ́ kó Yorùbá nation ni mo sọ yìí láti lè jẹ́ kó benefit wa gbogbo àwọn ọmọ Yorùbá nation. Ìgbà yẹn ló tó lè rí pé àmọ́ right wa ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ má jẹ́ kó tán yín. Bá a bá ju àdá sílẹ̀ ní gbagba ibì kan náà ló ti máa balẹ̀. Èyí àdé agbọ́rọ̀ jáde tọ̀hún adé agbọ́rọ̀ jáde ọ̀rọ̀ kọ̀rọ̀ lóríṣiríṣi lórí Facebook social media. Ẹ̀yin màmá wa dẹ̀kẹ̀rẹ́ tẹ máa lọ ń wo nǹkan tó máa ń ṣe ń bẹ̀ ẹ má jẹ́ kí wọ́n fún yín la hypertension. Kò sí ohun tó ṣe ẹnikẹ́ni gbogbo wa láwa okay. Gbogbo àwọn tí wọ́n ń parọ́ fún yẹn ọlọ́pàá kò sí ọlọ́pàá tó mọ ẹnikẹ́ni. Àwa okay. Ẹ fi ọkàn yín balẹ̀. Ọ̀rọ̀ àwa pẹ̀lú wọn dàbí ajá àti ẹkùn ni tí wọ́n jọ ń ṣọ́ra wọn. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni gbé yín lọ́kàn sókè títí di àárọ̀ yìí on the 14th of July 2021 ní ìjọ Wednesday. Tí n bá dẹ̀ gẹ̀ẹ́tì bóyá 14 ní tòótọ́ 14 náà ni ṣé ẹ gẹ̀ẹ́tì mi. Baba Sunday Igboho is okay. Everybody is okay. Ohun tí ó dẹ̀ ṣẹlẹ̀ náà wọ́n ń ṣiṣẹ́ lé lórí. Ẹ má kọ̀ jẹ́ kí èèyàn kọ́kọ́ wá tà bóyá ó pera wọn ní blogger kìíní kankan wá máa sọ ọ̀rọ̀ tí ò jẹ́ kí wọ́n sọ. Èmi ò bá wọn wá gbowó ń bí o nítorí ẹ̀ ni wọn ò ṣe lọ́rọ̀ mi lẹ́nu. Ohun tọ́lọ́run rán mi lèmi wá ṣe ń bí kí n dẹ̀ kúrò bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run rán mi òun ni mo wá ṣe o kí n dẹ̀ ṣe kí n kúrò bẹ́ẹ̀. Ṣíà ẹ̀ kò jẹ́ kó dé ibi tó jẹ́ kó dé láti educate àwọn ènìyàn. Láti educate gbogbo àgbáyé gbogbo ọmọ Yorùbá
kéèyàn kó má deceive. I don't tell you not to pray on other aspects, but if you are thinking you are praying on Nigeria, you are wasting your time. Nigeria has become a forgotten element. Ọlọ́run ti fún wa ní instruction, ti pass instruction pé báyìí lòun Olúwa wí. Ohun tẹ́ ẹ lè fi sọ̀rọ̀ Nàìjíríà yìí pé àfi kẹ́ ẹ bá jagun ẹ̀ pín oníkálukú wa lọ lọ́nà tí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lè jagun fine, ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀. Ẹ má fún bàbá oníbàbá ní wàhálà. Ẹ má fún wọn ní problem mọ́. Èèyàn kan ò lè jagun. We will come together to war. Tẹ́yìn fún wọn problem. We will come together to war. Èèyàn kan ṣoṣo báyìí ò lè jagun. Gèmí ni kan ò lè dá jagun. Kẹ̀dẹ̀ má tẹ̀lé àwọn onírọ́. Àwọn akukọ gàgàrà tí wọn ò fẹ́ jẹ́ kí kékeré kó ga. Ẹ yé tẹ̀lé wọn. Ẹ yé gbọ́rọ̀ wọn. Ẹ fi wọ́n sílẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká tẹ̀lé òtítọ́. Ẹni tọ́lọ́run ti gbé kalẹ̀, òun ni Sunday Igboho. Ẹ jẹ́ ká tẹ̀lé. Share fídíò yìí. Jẹ́ kí fọ́nrán yìí débi gbogbo nínú group ẹni, nínú workshop ẹ, nínú Facebook. Jẹ́ kó dé everywhere. Má jẹ́ kó purọ́ fún ẹ. Kò sí ìdí tèmi ṣe ń bá àwọn pastors jà. Ìdí tí mo ṣe máa ń bá wọn jà ní wípé sẹ́, àníkẹ́ yé purọ́ fáwọn èèyàn. Èní kọ́ lẹ tí ń gbàdúrà. So therefore, ẹ yé jálè tàwa kẹ́ ẹ fi máa bó ti yín. Èmi ò mú tẹ́ ẹ ṣe fún wọn o. Tẹ́ ẹ fi dè wọ́n mọ́lẹ̀ o. Tí wọn ò fi lè rí ọ̀rọ̀ sọ o. Ṣùgbọ́n ohun tí mo mọ̀, òun lèmi ń sọ yìí. Wípé ó ti pẹ́ tẹ́ ẹ ti ń gbàdúrà. Síbẹ̀ situation Nigeria ò change. Ojoojúmọ́ náà ló ń worst. Gbogbo ẹ̀yin pastor tẹ́ ẹ pera yín ní wòlíì àgbà. Tẹ́ ẹ wá ń useless àwa. Wípé a ò jẹ́ nǹkan kan. Tẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ sọ lóṣojú àwọn ọmọ ìjọ yín nìyẹn. Tẹ́ ò bá jọ bẹ́ẹ̀.